ọmọ inú ọká ní í ṣe ikú pọká, ọmọ inú èrè ní í ṣe ikú pa èrè. Kí Ọlọ́run má jẹ́ kí ọmọ tá a bá bí kó ṣe ikú pa wá o. Ọmọ kan ó lu ìyá rẹ̀ pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ bá di ẹ̀fún béèdì. Níṣe ni ọ̀rọ̀ di ẹ̀fún ni eléyìí ni àbí èdì ní ìlú kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Kájọlà Apòmù Ìkirè, ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni ìròyìn yìí ti gbòde o, níbi tí arákùnrin kan tó ti lu ìyá rẹ̀ pa. Ìròyìn tó wà lọ́wọ́ ní yàjóyàjó ló sọ báyìí wípé ọ̀rọ̀ epo pupa ló dá awuyewuye sílẹ̀ láàrin ìyá àti ọmọ náà kó tó di wípé ìyá ó ṣubú lulẹ̀ tó sì gbabẹ̀ di èrò ọ̀run alákeje. Afurasí náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Lúkú Ọdẹ́jojú, ẹni ọdún 63 ni wàhálà bẹ́ sílẹ̀ láàrin òun àti ìyá rẹ̀ tó sì wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà láti mọ nǹkan tó ṣe okùnfà wàhálà àti nǹkan tó ṣe okùnfà ikú ìyá ọ̀hún. Ọ̀pálọ́lá ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ní nǹkan bíi aago 10 òwúrọ̀ ni arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rábíù Ọdẹ́jojú tó ń gbé ní oko kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kájọlà ní Apòmù ní Ìkirè ló fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá. Rábíù Ọdẹ́jojú ló wá sí àgọ́ ọlọ́pàá tó wà ní Apòmù ní Ìkirè tó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún wípé afurasí Lúkú Ọdẹ́jojú ó ti ìyá rẹ̀ ọmọ 100 ọdún lulẹ̀ tí ìyá ọ̀hún sì gbẹ́mìí mì lẹ́yìn ọ̀sọ́kà. Agbẹnusọ ọlọ́pàá náà ṣàlàyé wípé ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà ni bí afurasí Lúkú Ọdẹ́jojú ṣe ti ìyá rẹ̀ Àmínà Yusuf Ọdẹ́jojú lulẹ̀ nítorí ọ̀rọ̀ epo pupa. Ó tẹ̀síwájú pé afurasí náà nígbà tí àwọn ń gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kalẹ̀ ó sọ báyìí wípé òun kò ṣàdédé bẹ́ẹ̀ ni òun ò mọ̀ọ́mọ̀ ti ìyá òun lulẹ̀ o. Ó ní ṣùgbọ́n nítorí èdè àìyedè kan tó wà láàrin àwọn nípa ọ̀rọ̀ owó epo pupa ni òun ṣàlàyé fún màmá, ṣùgbọ́n màmá òun kò gbọ́ àlàyé òun. Ó ní lójijì ní ọwọ́ òun ló ṣèèṣì ti ìyá lẹ́gbẹ̀ẹ́. Ó nígbà tí ọwọ́ mi kan ìyá lẹ́gbẹ̀ẹ́ ni ìyá bá ṣubú lulẹ̀, màmá ẹ dìde ó ti di òkú lẹ́lẹ́jà ń tà á. Ọ̀pálọ́lá ní òkú ìyá náà ti wà ní ibi tí wọ́n gbé e pamọ́ sí báyìí. Bákan náà ni ìwádìí ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà tí àwọn sì ti fi afurasí Lúkú Ọdẹ́jojú sí akóló àwọn ọlọ́pàá tó ti ń wò kánbókánbó bí òkété inú ayanran. Ọmọ inú ọká ní í ṣe ikú pọká, ọmọ inú èrè ní í ṣe ikú pa èrè. Ọmọ tá a bá bí kọ́lọ́run má jẹ́ kó ṣe ikú pa wá o. Ọmọ kan lu ìyá rẹ̀ pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá iná rárá, ẹ bá subscribe.